Those people above the Niger north. So by this, we were moved and capped with the northern state politically. But now, we speak Yoruba. Abi? What do we speak? Ṣé Hausa ni ọ́ ni? Eh? Ṣé Hausa ni wọ́n? No, we are not Hausa. So we belong to Yoruba nation. We belong to the Yoruba people here. We belong to the south. That is the reason why these people are here. Àwọn Hausa fún wọn nílẹ̀ ní pé kí wọ́n wá kọ́kọ́. But now what happened? Eh? They will collect the land. They want to collect the land from us. Tó bá sọ̀rọ̀ báyìí wọ́n á tún ya ọ̀dà sí ẹ nínú oko ẹ. Àbí? Eh? They will remove cutlass and wọ́n á tún lé ẹni tó nílẹ̀ nínú oko ẹ. Wọ́n á tún máa lé. So that is the reason why they are here. So when they ask questions from you, where do you belong to? You belong to? You belong to? Do you belong to Hausa? No. You are keeping silent. So that is what we call fight for freedom. This one is no. That's the reason why they are here. Are you clear? Yeah. I read so. Okay. Èdè wo ni ẹ́? Yoruba. Láti wo ni? Èdè wo ni? Yoruba. Láti wo ni? Ilé-Ifẹ̀. Èdè wo ni ẹ́? Yoruba. Ibo ni? Ilé-Ifẹ̀. Èdè wo ni ẹ́? Yoruba. Láti bo ni? Ilé-Ifẹ̀. Èdè wo ni ẹ́? Yoruba. Láti bo ni? Ilé-Ifẹ̀. Èdè wo ni wá? Yoruba. Láti bo ni? Ilé-Ifẹ̀. Ó dẹ̀ dá wa lójú. Bẹ́ẹ̀ni. Ṣé a gbà kí Yorùbá gba orílẹ̀-èdè tiwọn? Bẹ́ẹ̀ni. Lóòótọ́. Bẹ́ẹ̀ni. Ló dẹ̀ dá wa lójú. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí àwa ọmọ iléèwé, kí là ń fẹ́ kí ìjọba kó ṣe fún wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Yorùbá? Nínú ilé-ìwé Yoruba nation. A fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ tó yè kó fún àwa ọmọ Yorùbá. Ẹ̀kọ́ ọ̀fẹ́ tó dájú fún àwọn ọmọ Yorùbá. Gbogbo ọmọ ilé ńkọ́? Lóòótọ́. Yorùbá nation ó máa ṣe é ṣe o. Ó dẹ̀ ti ṣe é ṣe. Ó ti bàjẹ́ tó o.